mo kí gbogbo ọmọ kóòtù òjìrè bí o ẹ tó kú dédé àkókò yín bíkíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o ìbànújẹ́ ò ní kàn yín bí ò ní ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ yín so mo kí pé ẹ kú iṣẹ́ kú àtàárọ̀ gúdúgbẹ̀ lọ́jà gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ń fi ibi àfojú òpó sí ọ̀nà ọ̀gbàbẹ̀ bí ìròyìn tá a gbọ́ bá jẹ́ òdodo gbogbo ọmọ káàárọ̀ òjíire ọ̀rọ̀ délẹ̀ ṣé ká sọ wípé ọjọ́ gàtè kọjọ́ gàtè gbódógbó ọ̀rọ̀ fẹ́ já gbẹ̀gẹ̀dẹ̀ fẹ́ gbiná like I said ṣé ká pé ọjọ́ gàtè kọjọ́ gàtè eégún àti ró wọlé èèyàn àti ró jáde ọ̀rọ̀ lórí àwọn ọmọ àwòrán ìṣẹ̀lẹ̀ tí wọ́n jí gbé tí wọ́n jí kó ròyìn kan máa ń tẹ̀ mí lọ́wọ́ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé mọ̀ nípa rẹ̀ ó yẹ yín náà lẹ́nu mọ̀ ń fa abọ́ ẹ̀ lógún àbọ̀ ejò kì í gbénú sà bó ló ṣe jọra wọn ṣé gbàgbé tẹ́lẹ̀ rí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé náà là ń pariwo òun làwọn òbí ọmọ ń bẹ̀ kọ́dákùn kọ́mọ́jà àwọn faragbà àwẹ̀ ọmọ kọ́mọ́jà àwọn fojú sunkún ọmọ wọn kú ó yájọ ọmọ wọn nà lọ bọ́mọ ọba kú láì kìí ṣe kú àkúfà kìí ṣe ọmọ mọ́kàndínlógójì ni yóò pòórá láàrin ìlú mẹ́ta bẹ́ẹ̀ lọ́jọ́ kan ṣoṣo ọlọ́run dáríjì mi bá àbárájà kálẹ̀ àrùn ìkú sí ọgbọ̀n ọmọ mọ́kàndínlógójì pa yóò múra torí wípé gbogbo abiyamọ ní ń gbìyànjú kí wọ́n lè jèrè ọmọ kí wọ́n lè lẹ́yìn wọ́n ń sa ipá wọn kọ́mọ lè jẹ kọ́mọ lè mu bàbá wa rí ntí ọgbọmọ lọ́wọ́ èèyàn àwọn abiyamọ ó gbìyànjú tàbí gbàdúà pé ntí ọ gbọmọ àwọn kó kúkú gbẹ̀mí àwọn ọmọ ẹni lọ́la olóyè Kingston ní adékọ lórin ọmọ ẹni lọ́la o ọmọ ẹni lọ́la bó ti wù kí a ṣe lọ́la tó láyé olúwa jẹ́ kọ́lá ọmọ wa ojú tiwa lọ nítorí pé ọmọ ẹni lọ́la àwọn àgbà wa ní àdánù ńlá àti ìbànújẹ́ ńlá ní kí màjèsí ó tojú ìyá ẹ̀ rọ̀run bí iná bá kú wọn afẹ́rú bojú ìran ọ̀gẹ̀dẹ̀ ní kú tí fọmọ tí ẹ̀ rọ́pò báládì ọ̀bá sí ńlé ọmọ wọn ajogún ẹ̀bù àkàndọ̀rọ̀ Awíkòǹkò ọ̀rọ̀ tí wọ́n sọ lálẹ́ yìí yóò jẹ́ kàyéfì òye yé mi pé ẹ mọ̀ mí dáadáa pé bẹ́ẹ̀ tí ọ̀gbọ́n yìí kàn inú kì í bà á jẹ́ bí ọba jọun a ní fi wéhun ẹ̀bẹ̀ tí wọ́n kàn bẹ́yìn náà ni pé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá ń pín program ọ̀hún pẹ̀jú délé kó dóko kọ́dẹ́sẹ̀kù kọ́dọ́nà jíjìn kí wọ́n mọ̀ pé bá a ṣe ń yọ́ sólà ń yọ́ gbọ́
àti pé kò sí ń tọpamọ́ lábẹ́ ọ̀run. Kí ló dé tí Ṣèyí Mákindé ń fi wá lọ́kàn balẹ̀? Ó lóun ò ní san táwọn ajínigbé fẹ́ gbà, òun ò sì ní tẹ̀sí ìtàn béèrè. Ṣùgbọ́n láyọ̀ àtàláfíà, káfọkàn balẹ̀, láyọ̀ àtàláfíà lòun ó gbà wọn ọmọ ń kalẹ̀ tí wọ́n sì lọ bá àwọn òbí, àwọn pẹ́rẹ́ǹtì wọn, àwọn ẹbí wọn láyọ̀ àtàláfíà. Kí ló fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀? Because àwa tá à sí ń jọba, ọkàn wa pòròrò. Ẹ̀rù ń bà wá, àyà wa ń já bí ọ̀rọ̀ Òbésèré kẹ́síkó, àyà mi ń já. Ẹ̀rù ń bà mí. So àyà wa ń já, àwọn òbí ọmọ ò lè sùn. Láńgbọ́ látọ̀dọ̀ ìjọba Ṣèyí Mákindé, bí wọn bá sí mú, òní ló lé lọ́jọ́ méjì lóṣù kan táwọn ọmọ ti kúrò lákàtà òbí wọn. Ẹ bá mi share program yẹn láàrin ìṣẹ́jú kan. Ẹ jẹ́ káwọn èèyàn wọlé díẹ̀, ká tó sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ nù. Láàrin ìṣẹ́jú kan péré ẹ bá mi share program yẹn. Mo kí ń káàbọ̀. Ẹ bá ń share program yẹn jọ. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa love, ẹ máa like. Bóyá network ní ń ṣòṣì, bóyá àwọn akóṣìbérò ló fẹ́ máa yọ program yìí lẹ́nu. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yín bá ti ń love tẹ́ ń like, ojú òpó ọ̀dà ọ̀dà ń pé network yẹn ò fẹ́ dá lálẹ́ yìí. Pápápá ni mo máa ṣe o, mi nígbà àsìkò yín rárá. Ṣùgbọ́n ẹ bá ń jẹ́ káwọn èèyàn wọlé díẹ̀. Kọ́mọ́sà wa nìkan. Ẹ má bínú, 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 èmi náà kọ́. Kó lọ ààrẹ ká má ju àsán kan lù ní akọrin ìlélégbè. Ẹ bá mi share láàrin ìṣẹ́jú kan, kọ̀nà ní nǹkan kan o. Mọ̀dẹ̀ ń bẹ̀ yín ni mi ìran yín níṣẹ́ o. Náà ò pápápá, bó ni a ti mú ka gan. Lánàá, very dark black man ó wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ó wá sílẹ̀ Ìbàdàn lé Olúyọ̀lé láti wá fẹ̀rúnú hàn lórí nǹkan méjì kọ́, kó ṣòṣèlú. Ṣèyí Mákindé ó jẹ lówó, ṣùgbọ́n nítorí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí náà ni ń pe ọ̀wọ́ kí làgbẹ̀ ń ṣe lóko tí ń dòrú ganjọ́. Báwọn tí ń bẹ nílé ìjọba ọ̀bá mọ̀, bí wọ́n bá ń sùn káta wọn ń pẹ́ wò. Bí àṣọ olórin kan, ẹ̀ta wọn ń pẹ́ wò, ẹ̀ta wọn ń pẹ́ wò, káta wọn ń pẹ́ wò. Kí náà ń pè ní ẹ̀ta wọn ń pẹ́? Facebook ọlọ́ ó ti padà, ó ṣẹ̀ṣẹ̀ padà báyìí. Kọjá wá kú, nẹ́tíwọ́ọ̀kì àná kọjá. Jẹ́ ń dúkà àwọn èèyàn wọlé pápápá padà jàre.
ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí Facebook. Now láì dára wa lágara, láì dènà pẹnu, àwọn tó wà lórí YouTube náà wọlé padà, wọ́n mọ̀ wọlé bá wa lẹ́nu ẹ̀. Ìròyìn tí mo rí bà mí lẹ́rù, ó já mi láyà. Now, like I said, àwọn èèyàn kan nítorí òṣèlú ní ìjínigbé yẹn fi wáyé. Òye àtìmọ́lé ọ̀rọ̀ yẹn wá ẹ̀sẹ̀ ń tàn sí èmi náà. Pọ̀jọ́ bẹ́ẹ̀ lóòótọ́. It's like bí kẹ́yìn ó fi nǹkan pamọ́ kó fọkàn balẹ̀ pé kò sẹ́ni tí ó mú. Ìgbàkígbà tó ń bá débẹ̀ kóhun ó mú nǹkan ọ̀hún, kóhun kì í mọ́lẹ̀, kóhun ó dẹ̀ mú kóhun bẹ́ẹ̀ náà ni. Ṣé wọ́n wá ń tà àwọn security agent nìyẹn? Àbáwọn náà mọ̀ náà fi ń dòmokù náà mú sínà ni wọn ò fi gbọ̀nà bí tí àwọn tó jẹ́ àwọn ọmọ yìí kó tí wọ́n ká àwọn ọmọ yìí gbà lọ ní security agent tó fi dorí kọ̀nà bẹ̀. Bó bá jẹ́ àwọn ajínigbé ọ̀hún ló nílé tí àjọ ọlọ́pàá lọ wó, táwọn wí fún wọn pé wọ́n ń bọ̀ ńbẹ̀, táwọn ajínigbé fi kú ńbẹ̀ káwọn ọlọ́pàá tó débẹ̀, torí kò sí casualty kankan, kò sí pọ́wọ́ bẹ nìkankan, kò sí pé wọ́n kẹ́fì ẹnìkankan. Táwọn sọ bẹ́ẹ̀, táwọn sọ fáwọn yẹn tí wọ́n fi kú ńbẹ̀, tá ń ta wọ́n ń pẹ́, tá ń ta wọ́n lólobó, kí ló gbé wọn kú ńbẹ̀, bóun náà ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá ń bọ̀ tí wọ́n fi kú ńbẹ̀. Kí ló dé táwọn ọlọ́pàá ò wá wọn síwájú kúrò níbi ilé wọn tí wọ́n láwọn bàjẹ́? Because as far as I'm concerned, àwọn ibìkan ń bẹ bá a bá wà lóko, tá a bá rí sá òkété, èmi wọ́n sọ fún wa wípé ojúṣẹ́ ojútu, that is ọ̀nà míì tí òkété lè gbà jáde kò jìnnà bẹ́ẹ̀. Òkété nìṣe rẹ̀ dàbí tèèyàn. Lọ́nà wo? Òkété ní máa ń kọ́ létí tó ń yọ pálọ̀. Ìyẹn là ń pè lápùjù tàbí akùjù òkété. Òkété nìkan ní máa ń wà nínú ilé tí ó tilẹ̀kùn rẹ̀, yóò ti tiwájú ilé, yóò ti tẹ̀yìn kùlé. Àwọn tí wọ́n bá dóko dáadáa láàrin wa, wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ, yóò tètè yé wọn. Ló fi dàbí ẹni pé àwọn èèyàn tó lọ́jọ́ lórí díẹ̀ ni wọ́n jẹ́ fans mi tó pọ̀ jù. Àwọn lóye ìmọ́lẹ̀ tí mò ń sọ máa ń tètè yé, torí pé àwọn lọ́jọ́ orí iwájọ, àwọn lájọ wà ní same era. Díẹ̀díẹ̀ nínú àwọn ọmọ Gen Z ló jẹ́ fans mi. Àwọn tó ń jẹ́ fans mi dàbí alára, ó bẹ̀rẹ̀ láti 35, 40, 45, 50, 55, 60 títí darúgbó. Àwọn yẹn tètè mọ́ understand nǹkan tí n bá sọ. So òkété nìkan ní yàrá tí ní pálọ̀, ní yàrá tí ní pálọ̀ tí tó máa ń tilẹ̀kùn rẹ̀. Òkété nìkan ní lẹ́nu ọ̀nà àbáwọlé àtẹnu ọ̀nà àbájáde tí kìí ṣẹyọ kan. Àwọn ẹranko tó kù náà, àwọn nǹkan tó kù tán máa ń níhò, àwọn náà máa ń lójúṣẹ́. Bẹ́ẹ̀ bá ti rójú sa ikún, ẹ sì mọ̀ pé ikún ní ń gbé bẹ́ẹ̀. Ikún ìtìlẹ̀kùn, ẹ sì lè bá kún lé. Bó lẹ́ ṣe dá ìsà ikún mọ̀, ta ló wà mẹ́? Kẹ́ni yóò wà kíáfù o. Bó lẹ́ ṣe dá ìsà ikún mọ̀, ẹnu sakún lẹ́rìí tí wọ́n wáyé ẹ̀pẹ̀ sẹ́nu ẹ̀. Wọ́n máa wáyé ẹ̀pẹ̀ bí ìgbà tí èèyàn wáyé tí wọ́n kó yé ẹ̀pẹ̀ tó fẹ́ fi kọ́lé, wọ́n wà sẹ́nu ẹ̀. Ìsà ikún nìyẹn. Kẹ́ni tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé mọ́mẹ́ǹtì táwọn ọlọ́pàá ti débẹ̀ àtàwọn security agent, wọ́n kó níròyìn dání, wọ́n kó caterpillar dání, tẹ́ ẹ ti bá ilé táwọn ajínigbé ń gbé, erin tí wọ́n fi ń dá, eráàrù tán fi ń dáná, erígi tán kó jọ. Òye yé yín wípé wọ́n ò gbọ́dọ̀ rìn jìnnà bẹ̀rùn. Wọ́n ò lè rìn jìnnà, rìn tó 5 kilometers síbẹ̀ yẹn. Torí àtijẹ àti mu wọn, ilé ibẹ̀ náà ló wà. Wọ́n ń padà bọ̀ nílé. Àwa débẹ̀, à ń pariwo, ariwo caterpillar ń dún.
àwọn èèyàn ó rìn síwájú díẹ̀ sí bí ìbáṣepọ̀ ní mímọ̀ sí àwọn tá a wí yìí nínú ni wọ́n ń bọ̀ wẹ́ kó ń sáìdì bẹ́ẹ̀ o. now kí làwọn tó bí mo sì fẹ́ kẹ́yìn náà ò fi ọkàn mọ́ lánàá táwọn very dark man dé Ìbàdàn àwọn ọmọ ìta jáde mo rí fídíò wọn ó tẹ̀ mí lọ́wọ́ wọ́n kó ìgò àdá mo tiẹ̀ tó rí kan nu wọn tó gbé dígà dání wọ́n gbé kọ́rùn wọ́n ní wọ́n wá àwọn very dark man kí ló dé àwọn èèyàn kan wá ní bóyá ìjọba ló rán wọn sí wọn mo á wò pé ẹ má jẹ́ ń dá yín lágara n ò fẹ́ kẹ́yìn náà pẹ́ jù lórí ètò yìí. Seyi Makinde will have a lot of questions to answer after his tenure as Oyo State Governor. It is time to spill the tea. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mò ń bá sọ̀rọ̀. Ẹ já fi òye làákàyè iyè ká fi gbé ìṣẹ̀lẹ̀ yìí ká fi gbé ọ̀rọ̀ yìí ká kàn digest ẹ̀. I am not here to accuse Oyo State government or engineer Seyi Makinde. I am just an analyst. I'm not a judge. Just an analyst. Analysts can analyze any topic. We are more or less like lawyer. We can speak for or speak against or be neutral. So, from credible sources, Seyi Makinde allegedly has hand in the Orire kidnap for two major political reasons. Èmi kọ́ ọmọ kọ́ ó tẹ̀ mí lọ́wọ́ ni. 1. To discredit Bola Tinubu's presidency. 2. To tarnish Oriyomi Hamzat's image using the Gumi narrative. Ó ṣeéṣe ká rú okùn tó kọ jáde àti tó ń tàn rí tó yẹ kọ́. Mo wá kọ́kọ́ rò ó wípé ǹjẹ́ engineer lè ṣe bẹ́ẹ̀? Tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà wo ló fi lè discredit ìṣèjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? I can beat my chest. Seyi Makinde ò lè wọlé president. Ṣé wọ́n ń fún ọ ní àbí wọ́n ń jọ́? Bí Seyi Makinde bá insist láti díje fúnpò president bí ìgbà tí ò mórí Ọlọ́run ni. Ǹbẹ̀ kọ́ là ń lọ. Ibi tá ń lọ lélẹ́yìí. Makinde allegedly knows who and where exactly the kidnappers are in the forest. Ìgbàláyé mi lẹ́ẹ̀kan. Ìrìn àjò àwọn security agents, as far as I'm concerned, for more than 1 month, ó túmọ̀ sí wípé wọn ò tí ì fẹ́ rescue àwọn ọmọ yẹn. That is number 1. Secondly, Seyi Makinde yìí lọ jáde ló ní àwọn ajínigbé yẹn ò tí ì kọjá Old Oyo National Park. Ṣé gbàgbé tí wọ́n ní wọ́n ti locate ibi táwọn ajínigbé yẹn wà pé wọ́n sì wà lẹ́ environment Old Oyo National Park. How did he know? How does he know? Wípé wọn ò tí mọ̀ pé wọn ò tí kú ńbẹ̀. How? Mo béèrè kan jò ní pé okay o wọ́n láwọn ajínigbé request fún nǹkan báyìí ta ni wọ́n sọ fún? Ta ni wọ́n bá sọ? Bó náà ṣe rí nọ́mbà ẹni yẹ mo tún wá padà guide ìjọba mo tún padà defend ìjọba pé wàá principal odidi iléèwé ń bẹ́ńbẹ́ àwọn iléèwé máa ń ní association ẹgbẹ́ teacher wà ní Nigeria National Union of Teachers NUT wọ́n ò ní zonal coordinator wọ́n ò ní state kìnní kan wọ́n ò ní àwọn olóyè nínú ẹgbẹ́ wọn possibly as a principal dandan ni kó ní nọ́mbà ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan lẹ́nì kó ti dọ́dọ̀ ẹnìkan o commissioner gbọ́dọ̀ mọ governor. Mo tún dọ́gbọ́n gáìdì ìjọba Seyi Makinde láàrin ibẹ̀ wọn
kó má dàbí ẹni pé directly accuse wọn. Ṣèyí Mákindé ló mọ̀ wípé wọ́n wà ní Old National Park. Ṣèyí Mákindé ló mọ̀ wípé torí pé National Park tóbi ni ò fáwọn security agent láǹfààní láti tètè ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ó ṣe é. Ṣèyí Mákindé náà ní fọkàn àwọn òbí ọmọ ìbalẹ̀ pé kí wọ́n pẹ̀pín nǹkan mẹ̀lẹ́mbẹ̀ kò sí wàhálà mímí kan ò ní mì àwọn ó gba àwọn ọmọ yìí jáde safely. Kí ni ń dá wọn dúró tí wọn ò fi rí wọn gbà jáde láti ẹjọ́ yìí for over 1 month. Alright, he is also deliberately delaying their rescue to use it as a campaign point against President Tinubu to sell himself. Kò lè fi lẹ́yìn tààrẹ̀ bó bá jẹ́ lóòótọ́ ni o. Ṣùgbọ́n torí pé point ń bẹ nínú tẹ́ni draft out. Fẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tó yẹ ọ̀rọ̀ yé. Káwá pé kìí ṣe bẹ́ẹ̀ gangan lórí ó ń jọ bẹ́ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ẹni láròjinlẹ̀ ló jẹ́ kó káfù àwọn nǹkan yìí síta pé ẹja tún wò lọ́nà bíi. Àwọn ọmọ wà nù igbó for more than 1 month. Mo dẹ̀ béèrè ìbéèrè wọn ò rí èèyàn dá mi lóhùn pé kí làwọn ọmọ yìí ń jẹ. Èèyàn 45 àbí 46 ló kù lọ́dọ̀ àwọn ajínigbé pẹ̀lú àwọn ajínigbé fúnra lára wọn kí wọ́n ń jẹ lódidi oṣù kan. Bó bá jápò ráìsì kan níbẹ̀ lọ́dọ̀ àwọn ajínigbé wọ́n ó ti jẹ tán. Sí wọ́n lápò gàrí lọ́dọ̀ náà nínú gbóǹbẹ̀ náà wọ́n dẹ̀ gbé sí òjò tí wàá ń rọ̀ yìí ń kọ́. Sán lápò èlùbọ́ lọ́dọ̀ wọn bó wọn ṣe ń rata tán fi ń ṣe bẹ̀ wọ́n ti ní garawo epo pupa lọ́dọ̀ wọn bí. Gbogbo àwọn nǹkan yìí la béèrè tá a rí ìdáhùn sí. My brothers and sisters, ẹ̀yin mọ́mí àti dádì mi, ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí. Ṣé Madam Tóyìn Dáúdà ni? Mo rí stíkà tẹ́ rà fún mi o. Ẹ ní mò sí ẹ ní mọ̀ Alagbara Ọlọ́run. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook náà lè support program mi. Báyìí, ẹ̀yin náà lè subscribe. Tẹ́ bá ti wojú bí comment section yín yẹn, ẹ ti máa rí Awikonko television. Please support my page and content by subscribe to my page. Thanks. Ẹ̀yin náà lè support through it. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube, ẹ lè ra sticker fún mi. Irú sticker tẹ́ rí yẹn click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà. Tàbí ibi tẹ́ tí wò mí yẹn wò sálẹ̀ ẹ máa rí $sign bẹ̀. Ẹ click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà. Kí n mọ́ gbà kò yín torí time. He's also deliberately delaying their rescue to use it as a campaign point against President Tinubu to sell himself. Di àkókò wo ni ó delay release àbí rescue àwọn ọmọ kéékèèké yìí dà? Why tó jẹ́ bẹ́ẹ̀ yẹn ni wọ́n choose láti lọ káwọn ọmọ ọlọ́mọ wọnú igbó lọ. Kílèdè tá jẹ́ ń bẹ̀. Ta làwọn yẹn bá sọ wípé táwọn ọgbà lélẹ̀. All right, it is all an arrangement. He has political associates whose names shall be mentioned when the time is right. Remember, the attack happened the day after his declaration of intent to run for presidency. Ajekilana, Omakule ni, and he used the security line as a point he would address when he was being announced as APM presidential candidate. Tí kúlé ò bá pani, tòde ò lè ráàyè. Makinde's ambition is pushing him to a desperate point of no return. I rest my pen from Oyode side. Nbi tí mo ti rí nu. N ò wá pé bẹ́ẹ̀ ló ṣe rí o. Allegedly ni o. Àjọ ń gbé yẹ̀wò sáàrin ara wọn ni o. Pé bọ́ yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Now ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́.
láàrin ìrìn àjò àwọn very dark man lánàá nílùú Ìbàdàn ńlá tó ti rí àwọn tọ́ọ̀gì táwọn kó bọn kó àdá jáde. Alright, very dark man ò kí ń so olóṣèlú, wọ́n ẹ̀ tí wọ́n máa kó nǹkan jáde against ẹ̀. Sáwọn tó kó nǹkan jáde yìí ṣé wọ́n nínú dídùn sí ìjínigbé àwọn ọmọ ọlọ́mọ ni àti ìjínigbé tí ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́? Are they happy? Ṣé inú wọn dùn sí àbí wọ́n fẹ́ kára àwọn ọmọ ọlọ́mọ gbà padà? So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ilé náà. During the Ratel protest led by very dark black man yesterday in Ibadan for the release of children and teachers that were kidnapped by kidnappers at Orire local government area of Oyo State, some thugs came out to attack protesters but eventually met their march as protesters gave them a very good fight to reset their captured brain. Now, these are some unbelievable scenarios one usually witness in our country and begin to ask below critical questions. Àwọn ìbéèrè yìí wà ńlẹ̀ tá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onílàákàyè ẹ̀dá, ẹ̀yin tọ́rọ̀ ìlú jẹ lógún, ẹ̀yin tọ́rọ̀ ìlú ń ṣe ń kàyéfì, ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ó ń ṣàwọn èèyàn kan kàyéfì, ó ń fa àwọn èèyàn kan sleepless night. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rò wípé bó la ṣe bára wa débì, bó la ṣe bára wa ń bì, kí ni ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gan? Majority èèyàn ló ń ṣe bẹ́ẹ̀, including myself. So, and begin to ask below critical questions. 1. Were the thugs angry that Ratels were holding government accountable? Sáwọn tán pera wọn jàǹdùkú, àwọn tọ́ọ̀gì yìí, ṣé wọ́n ń bínú pa àwọn very dark man pẹ̀lú àwọn ẹlẹ́yinjú àánú, pẹ̀lú àwọn onínúure tí wọ́n fi tiwọn sílẹ̀ tí wọ́n ń gbọ́ tẹni ẹlẹ́ni, wọ́n kúrò ní comfort zone wọn wá sílùú Ìbàdàn? Majority tí wọ́n bá ń ṣe wá sí Ìbàdàn lánàá possibly wọ́n lè lodge sí hotel kó tó dáná kí wọ́n tó jáde síta kan tó kóra wọn jọ, spending their money láìsí ibi tí wọ́n ti gbà padà. Nítorí kíni? Nítorí ọmọ tí kìí ṣe tiwọn, àwọn ọmọ tí wọn ò mọ fámìlì wọn rárá, wọn ò bá wọn tán. Àwa rí àwọn òpònú akíndèdè ní akíndanidá nìkan, àwọn wá rèé yọ̀gò, wọ́n rèé yọ̀ àdá, wọ́n rèé yọ̀ ọ̀bẹ, wọ́n rèé yọ̀ dígà. Wọ́n fẹ́ bá wọn tí ń protest jẹ́jẹ́. Gómìnà fúnra lára ẹ̀ jáde sí wọn, ó àdírẹ́sì wọn, bá wọn sọ̀rọ̀. Sóyè ò yá wọn tó jáde ni, bóyá ọ̀bá yẹ wọn ṣé wọn ò rẹ́ni sí wọn létí, kò sẹ́ni tó lè ṣí ọpọlọ wọn tí ó kó ọ̀rọ̀ sí. Ó ń jẹ́ kàyéfì. Alright. 2. Are the thugs working with bandits? Sáwọn tí wọ́n kó nǹkan jáde yìí, ṣé wọ́n iṣẹ́ pà láwọn ajínigbé yìí ni? Tí wọ́n fẹ́ kéèyàn sọ̀rọ̀ takò wọ́n. Nkẹta, who sponsored the thug? Ǹgbọ́ ta ló ta wọ́n ń pẹ́? Ta ń lé wọn lóru, ta ń rán wọn ṣẹ́ pé kí wọ́n jáde? Bó wọn ṣe kóra wọn jọ? Kí nìdí tán fi kóra wọn jọ? Ṣéjọba ló rán wọn ṣẹ́ ni? Bíjọba ò bá fẹ́ kéèyàn ó protest, àwọn ọlọ́pàá wọn ò kó ta. Protest eléyìí kì í ṣe against any government. Bẹ́ẹ̀ bá sọ pé Sowore ń díje fáàrẹ, very dark man ò díje fún nǹkan kan, kódà kò díje fún councillor lásán, ká tó sọ pé chairman local government. The guy is just doing his best to make wrong things right. Pé kí ni ó yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ káwọn nǹkan tí ń lọ yọ lọ bí ṣe ń lọ. Very dark man then put sacrifice here and there. To me, béèyàn bá jẹ́ ọ̀dọ́, ó yẹ ká lè compliment ẹni, ńbo láti lè assist ẹ̀, ńbo láti lè support ẹ̀, nítorí yẹ kó jó lórí èrò wa nìyẹn, kì í ṣe bí ńbo láti lè attack ẹ̀. It doesn't make any sense. Nígbà tí mo rí wọn mo wò pé
sáwọn ọmọ níbi nírandẹ́ náà dẹ̀ ní tó bá ráwọn kankan àwọn ìṣẹ̀lẹ̀ kan tó bá ráwọn èèyàn kan wọ́n mọ̀ béèrè pé ṣé wọ́n sì pẹran jọ súnlé ilé iná wọ́n sì káwọn èèyàn jọ súnlé ilé iná wọ́n pa àwọn àfáà kalẹ̀ wọ́n pa àwọn pásítọ̀ kalẹ̀ ẹja sanwó ọmọgbọ́n ẹja sanwó ọmọgbọ́n wọ́n dẹ̀ san lọ́jọ́ tí wọ́n bí wọn wọ́n tọrọ àlùbáríkà fún wọn náà wá ń yọ jígà sọmọlàkejì wọn wọ́n ń kó gòdá ní yẹyẹyẹ báyìí mú òpè olórin kan ní ó ní mo rọ́mọ lọ́ọ̀kẹ́ inú mi dùn èrè lọ́mọ ọlọ́run jẹ́ àbí bàbá bí ọlọ́run jẹ́ ọgbọ́n mo rọ́mọ lọ́ọ̀kẹ́ inú mi dùn mo èrè lọ́mọ ọlọ́run jẹ́ àbí bàbá bí ọlọ́run jẹ́ ọgbọ́n. Another question, if the talks are sponsored by the government, then does it mean that the government sponsor bandits too? bó bá jẹ́ pé ìjọba lọ́ta wọn ń pẹ́ lọ́rùn wọn ń ṣẹ́ a jẹ́ pé ẹ̀ ń sóògùn àfẹ́ẹ̀rí fáyán náà ló sàrìnà kò fà díẹ̀ ẹ̀ ń jẹ́ àwọn ọmọ gbé náà ló ní káwọn kan máa lé àwọn kan kí wọ́n máa dà wọ́n láàmú kí wọ́n máa bá ráàyè béèrè ẹ̀tọ́ orin tí òṣòro kọ òṣòro gbé. Then other than the bandits themselves, are there other vested interests in this bandit business? Ó possible. Àwọn èèyàn kan lè wà láàrin ìgboro tí wọ́n ráwọn ajínigbé bí wọ́n ṣe ń flaunt owó nínú gbogbo àwọn kìnnì burúkú ìlówó lọ́wọ́ o kìnnì náà bá dìbò láàrin náà bá lè darapọ̀ mọ́ wọn ọ̀nà wo lẹ́ẹ̀fi join ọ̀nà wo láàfi join ó ṣeé ṣe káwọn èèyàn kankan máa ní interest nínú ẹ̀ ká lè fẹ́rù ẹ̀ kú àwọn èèyàn kan wà desperate ẹni ọ̀nà ni wọ́n lè gbà láti rówó wọn mind. So if thugs can operate freely to disrupt protesters, then is there an interest in banditry that the government is aware of and will not confront? If people are against the children and teachers being rescued from captivity and the opposed protesters agitating for their release in the open, then there is more to banditry than we see in media. Nigeria has a long way to go to end banditry. Onínú dídùn ọlọ́rẹ̀ kan náà lọ sọ síta. Ó pè wá sí àjọ tó nírònú. Èmi náà wá ń pè wá sí àjọ tó nírònú. Ń pè gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Bó bá ṣe ká mọ̀ fi ṣàwẹ́wà. Bá àbá lè gbé ìgbésẹ̀ kankan lé lórí ẹja àdìmọ́wọ́ àlàáfíà wa ká mọ̀ fi jẹun. Ẹ gbádùn mi. Ká wá mọ́wọ́ tì gbọ́ndò. Ká mọ̀ wo àyọrísí ọ̀rọ̀ yìí. Ǹjọ́ tí wọ́n ó rìlẹ́sì àwọn ọmọ tí wọ́n jí kó. Ǹbẹ̀ tí wọ́n ó rìlẹ́sì wọn sí. Ìròyìn táwọn èèyàn wà fún wa. Ńgbà tí wọ́n bá dé. Why tá a wá wéèsì àwọn olùkọ́ kan. Olùkọ́ tán kọ́kọ́ yìnbọn pa. Pẹ̀lú ọlọ́kadà. Olùkọ́ tí wọ́n dú bí ìgbà tí èèyàn bá ń dú ẹran ràgó nínú igbó. Èèyàn mẹ́ta nìyẹn. Àwọn tó fẹ́ tọpa wọn tí wọ́n ṣe léṣe pẹ̀lú àdó olóró. Kí ló dé tá a waste àwọn ẹni ẹlẹ́rin? Clayton sọ pé kẹ́nìkan kan máa tọpa wọn. Èèyàn lè sọ bẹ́ẹ̀ pé ẹ má dára yín láàmú àwọn tó kó wọn lọ náà ló kó wọn padà ìfún wọn lẹ̀. Pé ó ní bá ṣe máa ṣe wọn á kó wọn padà fúnra lára wọn ìfún wọn lẹ̀. Irú géèmù wo là ń play? Bó bá jẹ́ pé lóòótọ́ ni o, ṣé gbogbo nǹkan láfi politics ṣe? For how long lórílẹ̀‐èdè yóò fi sánná nídà? Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, tẹ́ ẹ bá lè bá wa dá sí i. Àwọn kókó mo mú jáde yìí. So, +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362. Ọ̀rọ̀ rẹ o. Hello. Hello, Awikonko. Yes, sir.
ẹ kú ètò Yes, ẹni sir. sọ̀rọ̀ tán. Yes. Mo ti sọ níjọ́jọ́ pé àwọn Boko Haram wọ́n láwọn tó sponsor wọn. Kẹ́lá àwọn security agencies wa yẹn informant àwọn Boko Haram wà láàrin wọn. Ká tó lè ṣẹ́gun wọn, wọ́n máa kọ́kọ́ arrest àwọn informant, and track àwọn informant yẹn. You understand what I'm saying? Now, come to the points of that man. One protest kò ní mínì sí mi. Eléyìí tó ní mínì sí mi ni kán ti rescue àwọn ọmọ tó wà nínú igbó. Let me burst your brain. Ní couple of days ago, wọ́n kidnap àwọn méjì ní Umahia. Wọ́n demand fún 50 million. Àwọn boys tó wà ní ìlú yẹn, wọ́n sọ pé ṣíṣì wọn ní fún wọn. Wọ́n dẹ̀ wọnú gbótọ̀ wọn. Àwọn Boko Haram wọ́n come down to 10 million. Wọ́n ní ṣíṣì wọn ní fún yín sẹ̀. Báwọn boys yẹn ṣe group ara wọn nìyẹn. Wọ́n ní ṣebí igbó àwọn ni reserve àwọn ni. Wọ́n dẹ̀ surround igbó yẹn. Wọ́n dẹ̀ rescue àwọn méjì yẹn. Wọ́n dẹ̀ arrest àwọn kidnapper yẹn. I am very proud pé mo wá láti Ondo. Ó mọ̀ bọ́ ṣe arrest àwọn kidnapper tó yí ní Àkókó. Couple of weeks ago. Àwọn local vigilante. Bẹ́ẹ̀ni. Wọ́n sùn lọ ní. Wọ́n sùn lọ. Bọ́ ṣe capture wọn nìyẹn pẹ̀lú ìbọn wọn. 15 of them. Ìwọ tó bá jẹ́ pé o fẹ́ protest, o fẹ́ káwọn ọmọ people yìí pé ó ká ẹ lára pé o fẹ́ protest. Why can't you gather yourself? Forget about Makinde. Ṣebí wọ́n ti identify ibi tí igbó yẹn wà. You understand what I'm saying? Bẹ́ẹ̀ni. Àwọn local vigilante, àwọn ọlọ́dẹ tó wà nílùú, ìlódé tán surround the park yẹn. Let us be talking about solution. Protest from now till next year. Kò ní mínì sí mi dàn káwọn ọmọ yẹn jáde. Torí pé kò ní kí Ṣèyí Mákindé ó ṣe ju tó bá fẹ́ ṣe náà tẹ́lẹ̀ lọ. Exactly. Yóò kàn máa fọkàn èèyàn náà balẹ̀ náà ni ẹni sùúrù náà ló máa sọ. Òun ṣe Ṣèyí Mákindé nìkan ló máa ṣẹ̀wọ̀n. We are working on it. We are on top of the situation. Gbogbo àwọn governors tó máa ṣẹ̀wọ̀n after their tenure wọ́n pọ̀. Gbogbo àwọn senator tó máa ṣẹ̀wọ̀n after their tenure wọ́n tẹ̀ ní immunity tiwọn wọ́n pọ̀. Ta ni ó gbé wọn sẹ́wọ̀n jàre? Mélòó náà ti gbé sẹ́wọ̀n nígbà tá a ti ń ṣèjọba dádì? Let us be èmi rí àwọn tán ti convict tán ti gbé sẹ́wọ̀n. All right, sir. Okay, ẹni tó kó 210 trillion jẹ́ 75 years not for now. That's cool, man. Owó tó yẹ ká fi ṣe ná. Ká fi sómi. Ẹnìkan kò jẹ and owó budget Nigeria is 5 trillion. Ẹnìkan dẹ̀ kó 210 trillion jẹ́ àbá ìlòdì. Èmi ò mọ bá a ṣe fẹ́ sọ lóyún. All right, sir. All right, God bless you, daddy. Hello. Hello. Hello, sir. Hello, sir. Hello, Akoko. Mo wà pẹ̀lú yín, sir. Ẹ kálẹ́. Yes, sir. Ẹ kálẹ́, ṣàlàáfíà lẹ wà. Ọlọ́run ṣeun. Ẹ kú iṣẹ́ Ọlọ́run aróyin lágbára. Mo kàn ní kí n dá sí ètò ìfún ọba ìgbà díẹ̀ ni. Torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè. Bẹ́ẹ̀ni. Number 1. Kọ́lọ́ má bà wá níwà jẹ́. Àmín o. Kọ́lọ́ má gba ìwà dáadáa lọ́wọ́ wa. Ṣé mo pé number 1 ìgbà tí wọ́n tán lọ kó àwọn ọmọdé ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ ni wípé òun máa nǹkan tó bá béèrè pé òun máa fún wọn kó tó kọ́kọ́ sọ nìyẹn. Number 1 ìgbà táwọn yẹn dẹ̀ máa pè wọ́n náà fẹ́ bá gómìnà sọ̀rọ̀ àbí ní gbogbo ibi tí wọ́n ti ń kidnap ní Nàìjíríà èmi ò rí ibi tí wọ́n tí àwọn bandit máa sọ pé àwọn fẹ́ bá gómìnà sọ̀rọ̀. Iṣẹ́ ìgbádùn mi àkọ́kọ́. Mo wà pẹ̀lú yín. Now nígbà tí Ṣèyí Mákindé máa bọ́ síta tó máa sọ̀rọ̀ ó ní àwọn ti ra helicopter láti last year. Ó wà ní Ìkẹjà wọ́n assemble àbíkọ̀kọ̀
plane tẹ́ra ó wà ní Ìkẹjà wọ́n assemble and that was in May. wọ́n gbé mọ́tò wọlé látòrí omi o, wọ́n ẹ̀sẹ̀ wá assemble ẹ̀ o. Wọ́n kó trailer wọlé látòrí omi, wọ́n ẹ̀sẹ̀ wá assemble ẹ̀ o. Wọ́n kó caterpillar wọlé látòrí omi, wọ́n ẹ̀sẹ̀ wá assemble ẹ̀ o. ṣebí Nàìjíríà náà la wà nígbà tí wọ́n kó 504 404 504 SRI GL tó ń gbé 505 Evolution wá. Ṣebí Nàìjíríà náà la wà nígbà tó ń assemble B2 Awikonko. Ṣebí Nàìjíríà náà la wà. Bẹ́ẹ̀ni. Báwo ni aeroplane láti last year? Wọ́n ẹ̀sẹ̀ assemble ẹ̀. Wọ́n assemble ẹ̀ ní Ìkẹjà ó máa ready ní June. Awikonko oṣù ti dá sí méjì, oṣù June máa tó tán. Now nígbà tí àwọn ọmọ wa já tí àwọn VDM jáde lánàá ẹ bọ́ síta ẹ wá ní ẹ máa gbà wọ́n jáde láti odidi oṣù kan. Ó ti lé báyìí. Awikonko tí a bá kú rí aṣáà ti sùn rí. Bẹ́ẹ̀ ni oorun náà la fi dán kú o. Bàbá kú rí aṣáà ti sùn rí. Bá a dẹ̀ sọ dẹ́rí alẹ́sẹ̀ kọ lọ. Ẹ jẹ́ ká ti bì sáná kí èso oògùn náà ọkọ̀ principal tún wá ó jáde síta. That man was crying like a baby. Ẹ̀rọ Awikonko, that man was crying like a baby. Ẹ dẹ̀ hug máa yẹn ẹ fi àwọn pípín yẹn lọ́kàn balẹ̀ pé kọ́ máa wọ̀rí pé ẹ máa gbé jáde àbá Awikonko. Eégún àtiró ó wọlé. Èèyàn àtiró jáde. Eégún àtiró tó wọlé náà lèèyàn àtiró tó jáde ìta. Lórí òrùlé tani o ti mọ̀ pé eégún tó wà lórí òrùlé kápẹ́ntà ni. Bẹ́ẹ̀ ni o. Anything tí a máa ń ṣe láyè bí àṣà bàbá tó wà ní Fresh FM a ní èmi ò ní ṣe nǹkan tó máa bọ́ orúkọ bàbá mi jẹ́. Bẹ́ẹ̀ lèmi náà. Èmi ò ní so ó kú ó kọ́ lọ tó bá mọ̀ ń pẹ́ Ọlọ́run á dá tó bá dẹ̀ tún mọ̀ ń pẹ́ ọjọ́ dàsà Ọlọ́run á dá. Awikonko ẹ jẹ́ kí n fi ilẹ̀ God bless you sir. God bless you sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọjọ́ gàtí eégún àtiró enter ìyẹn àtiró come out. Hello. Hello sir. Hello sir. Hello sir. Hello sir. Hello. Yeah, ibi báyìí lẹ ti lè gbọ́ mi kò ń ṣe lórí ibi tẹ́ ti ń wò mí yẹn o. Ó máa delay o. Ibi náà mo ti ń gbọ́ yín. All right sir, mo wà pẹ̀lú yín sir. Ṣé bàbá Awikonko nìyẹn? Bẹ́ẹ̀ ni mo ṣì wà lórí ètò. Ẹ ní ṣìṣe lórúkọ Jésù. Àmín sir. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àti bí wo. All right. Mo sì fẹ́ kẹ́ ẹ nóòtù ọ̀rọ̀ mi. Ó yé mi. Mo gbọ́ nǹkan kan lórí program báyìí náà ni. Okay. Now àwọn tó ń ṣe mining. Ṣé kò ń ṣe pé wọ́n ń fi àwọn irú nǹkan báyìí bójú? Nígbà wọn bá parí iṣẹ́ yẹn wọn wá kó ńbẹ̀ wọn ó tún ọmọ ọlọ́mọ lẹ̀. Ṣé kò ń ṣe pé irú iṣẹ́ báyìí ni wọ́n ń ṣe ńbẹ̀? Ẹ jẹ́ àti bẹ̀ wò. Ṣé kìí ṣe pé irú nǹkan báyìí wọ́n rí àlùmọ́ọ́nì kan ní sáìdì ibẹ̀ yẹn? Àwọn wo ni máa ń ṣe irú iṣẹ́ yìí? Láì dárúkọ a ṣàmọ̀ṣẹ́ kan mọ àwọn èèyàn kan even bóyá wà nínú ìjọba àbí tán tó dé nínú ìjọba. Bẹ́ẹ̀ni. Now ẹ jẹ́ àwádìí ṣé kìí ṣe pé àlùmọ́ọ́nì kan wà ní ahoro ẹ̀sìn ẹ̀là tàbí ibi tó súnmọ́ tí wọ́n wá dìfẹ́ǹdì gbogbo àárín yẹn nítorí wípé wọ́n fẹ́ ṣe tí wọ́n bá dẹ̀ ti parí iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n wú tán wọ́n wá ní wọ́n á dẹ̀ kú mbẹ̀. Ẹ jẹ́ àti bẹ̀rù. All right sir. Ṣùgbọ́n mo mọ̀ wípé ẹni tó bá máa tú kó máa tú ẹni tó bá máa dè ẹjọ́ máa dè Ọlọ́run ó fojú àṣìbí hàn. Àmín. Lágbára Ọlọ́run sir. Gbogbo wa pátá á wà láyé á wà láàyè ibi ò ní bá wa. Àmín sir. So ẹ máa ṣètò lọ Ọlọ́run á máa tì yín lẹ́yìn. Àmín omi ní wáyé tí o. Thank you. All right sir. Ó dàbọ̀ sir. Hello. Hello. Bá Awikonko. Mo mọ̀ wá pẹ̀lú yín. Ẹ wà kálẹ̀ o, ẹ kújọ́ mẹ́ta o. Àwa ni o. Ẹ sọ pé bóyá àwọn gómìnà kan mọ̀ àwọn gómìnà kan mọ̀. Ẹ ti gbàgbé program kan tẹ́ ẹ ṣe bí ijọ́ mẹ́ta bí ijọ́ mẹ́rin sẹ́yìn
tí Borno state governor tó ń kówó fún tó yẹ ó máa sẹ́ndẹ̀ sí Katsina tíyẹn náà máa yọ kọ́ọ̀tì tiẹ̀ kó tó kó fáwọn. ìjọba Zamfara ni gómìnà Zamfara sẹ́ndẹ̀ owó sí kó fáwọn ajé kó fáwọn tó rìpẹ́ǹtì yóò tó gé 20,000 kó ń bẹ̀. nísìnyí gbogbo wọn jáde ń sìn pé wọn rìpẹ́ǹtì wọn ti di rìlíìsì wọn kàn rìlíìsì wọn sí ìlú wọn níbẹ̀. n táwa fẹ́ ni wípé ẹni tá a bá mú kò sọ̀rọ̀ ẹ jẹ́ ṣe bọ́wọ́ gbébọn dání ẹ̀yin ò lè gbébọn lè bá bọ̀ mọ́ yín lọ́wọ́ nínú mọ́tò yìí. gbàgbà lè bá ń bì kankan gan. ibi tí gbogbo ọ̀rọ̀ yìí ti dojúrú èèyàn ń da màálù ó ń gbé AK dání láàrin ìlú ó fi ń da màálù ọlọ́pàá ò dá dúró. olórí ẹ̀sìn kan wá ní wọ́n fi ń dáàbò bora wọn ni. wọ́n fi ń dáàbò bora wọn. ṣùgbọ́n tèmi bá gbébọn kọ́rùn tí mo fẹ́ lọ ṣọdẹ wọn ó mú mi pé kí mò ń fìbọn ṣe. àwọn yín àwọn yìí tẹ sọ lánàá wọn tó lọ rọta ọdẹ tó lọ rọta tó lọ ṣe gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni níbo la bá rọ wọn dé. àwọn ẹni ẹlẹ́ni tá a ti mọ̀ pọ́ dẹ ni wọ́n o. ọdẹ ni wọ́n. a ti mọ̀ pọ́ dẹ ni wọ́n. àní báwo ni àwọn ọlọ́pàá tí ẹ bá rí fídíò ti bí nígbà tó lọ wó ilé ibi káàmpù tó wà. ẹ rí pé gbogbo ibi ilẹ̀ kan wà tí koríko wù bẹ̀ mọ́. tó lọ sálálú. tó lọ. wọn àdẹ gbìn kankan bẹ́ẹ̀. gbìn kankan bẹ́ẹ̀. ta ló bá wọn san ta ló bá wọn san ta ló bá wọn wúgi bẹ́ẹ̀. ta ló bá wọn. ẹ rí bó ṣe togi ìdáná. bẹ́ẹ̀ni. tán togi ìdáná síbẹ̀. wọ́n sin wìnì kẹ̀kẹ́. yes. igi ṣe gbẹ síbẹ̀. ó dẹ̀ gbẹ síbẹ̀. àrò wọn gan eérú wọn sì gbẹ. eérú yìí fresh. yes. wọ́n ṣe sá kúrò ńbẹ̀. ó túmọ̀ sí pé èèyàn kan ló sọ pé kí wọ́n kúrò ńbẹ̀. wọ́n ti sọ fún wọn pé òkè ẹ kúrò ńbẹ̀ à ń bọ̀. ọ̀nà bẹ̀yẹn là ń gbà bọ̀ o. ṣé tẹ bá fẹ́ lọ múyàn by surprise ẹ fẹ́ gbé caterpillar. how many miles per many kilometre per hour ní caterpillar fẹ́ sá. ọ̀nà wo náà gbé caterpillar gbà wọnú igbó yẹn gan. náà gbé gbà wọ́n fi débẹ̀. ṣé orí pípé wà ní gbogbo nǹkan tá à ń ṣe. yé caterpillar ọmọ ọdún nínú igbó èèyàn ò ní mọ̀ èèyàn ò ní fẹsẹ̀ fẹ́. eré mélòó ni caterpillar fẹ́ sá. tẹ gbé caterpillar dání tẹ gbé kámẹ́rà dá ẹ kọ́ wọn kámẹ́rà dá kẹ gbogbo ẹ̀dá náà tí mo pẹ́ ẹ̀ ní bá wọn bẹ́ẹ̀. nítorí náà lẹ ṣe kú caterpillar dání. tẹ bá kí ló ṣe tí gómìnà Ọ̀yọ́ state ṣe sọ fún ṣìfọlóye Sunday Igboho pé má lọ ṣe nǹkan kan. kí ló dé nítorí àṣírí máa tú. wọ́n ló wà technical. láṣírí yóò dẹ̀ tú technical kí ni. tẹ̀gbẹ́ èèyàn máa ń wérò kérò ni àwọn awẹ́ni kúnra ni. ẹbọ kéékèèké tiẹ̀ nígbà láìkú là ẹni tá rẹ̀ ò bá yá gbogbo oògùn tó bá fún ni ó máa lò. gbogbo oògùn tó bá fún ló máa lò. ìwọ má lọ má ṣe kinní kan àṣẹṣẹ máa pa Àbújá àṣẹṣẹ máa sọ fún ló ṣẹ̀ṣẹ̀ máa authorize wípé ókè ó yẹ wọgbó lọ. ṣé ọlọ́pàá ló wọgbó lọ ni. níbo náà wọgbó dé. bàbá mi ọ̀gá mi kan náà pa yẹn. kò ń ṣe ọ̀gá mi àkọ́kọ́ nìyẹn. àkọ́kọ́ kọ́. kò dẹ̀ ń ṣe low ranking. rárá yes kò dẹ̀ ń ṣe low ranking. ẹ jẹ́ kí oníkálukú wa nílùú yìí ó lè níbọn oníkálukú ló lè níbọn but láísẹ̀nsì méjì ló wà ìkan ó ní right láti níbọn nínú ilé ẹ láti protect ara ẹ. ìkan ó ní right láti gbé ó lè ní carry license. You have the right to carry a license. Your license o lè gbé sínú car ẹ. But o lè state mi wà tó jẹ́ pé o lè so máa rẹ̀ gan sef tó lè jáde kó lè lọ sí store. Àwọn store mi wà tó máa lẹ́ kíní síta pé o lè gbébọn wọlé. Ìwọ ló máa mọ bó ṣe. Ẹ jẹ́ àṣẹ yẹn. Ṣé o lè kan àwọn ajínigbé kan mọ̀ pé òkè wọ́n lọ lù báyìí tọ́jú mọ̀ pé wọ́n fẹ́ lọ jíyàn gbé bẹ́ẹ̀. láti mọ̀ pé kálukú náà ló níbọn lọ́wọ́. Ló níbọn. Gómìnà kan torí political ambition ṣe ó fi gọ́ pé okay kóun fi ilé ayé ọmọ ṣòfò lóhùn àwọn òpónú ayérádà kan àwọn èèyàn wá protest pé okay ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe sọ́rọ̀ ọmọ ẹ̀yin òpónú
àwọn òpó ní ọlọ́yọ̀gọ̀ ẹ wá lọ yọ̀gò lọ yàdá ẹ wá lọ yọ dígà. nígbà tẹ ẹni yẹn lọ́wọ́ ẹ̀ ṣe lọ ẹ lọ sínú igbó wọn kó gbogbo ẹ lọ́nú igbó yẹn o kán sọ pé àwọn ń wá àwọn ọmọ yẹn lọ. wọn lè ṣe ẹ o bàbá wípé God bless you baba. God bless you sir. Yes sir. Ó dàárọ̀ o. Can you imagine that? People are so cruel. Bádájọ́ ayé bá dé. Gbogbo àwọn tán bá torí ambition tí wọ́n ń pọ̀ ọmọ Ọlọ́run ń bẹ. Òun lẹ́lẹ́sàn kó wá. Èmi ò gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí o. Ṣùgbọ́n mo rí pé ọjọ́ gàtí kọjọ́ gàtí. Fífi wá lọ́kàn balẹ̀ yẹn mean something. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe kákàn mọ́ dáyà já wọn ẹbí àwọn ọmọ yẹn ni. Káwọn èèyàn mọ̀ sọ wípé ìwò ní tiwa gan tí a gan ti pọ̀ jù. Dèwé báyìí èèyàn ṣe ń já, dèwé bọ́kàn yóò ṣe balẹ̀ kí nǹkan kan mọ́ sàwọn ọmọ yẹn nìkan kọ́ o. Kí nǹkan kan mọ́ sàwọn olùkọ́ wọn mọ́. Àwọn ọmọ lẹ́bí, àwọn olùkọ́ yẹn náà lẹ́bí. Ká má gbàgbé pé ìyá àwọn èèyàn kan ni wọ́n, bàbá àwọn èèyàn kan, obìnrin tiẹ̀ ló pọ̀ jù láàrin wọn. Ìyá àwọn èèyàn kan ni wọ́n, bàbá àwọn èèyàn kan ni wọ́n. Àwọn ọmọ yẹn náà lóbi tí wọ́n. Èèyàn ò lè wá sọ́rí olórí káwòdì ó gbé tiẹ̀ lọ. Wọ́n ti táyé wọn ṣe nílé ìwé. Ká má jẹ́ káyé tí wọ́n bàjẹ́ sínú igbó. Ọlọ́run nínú àánú ẹ̀ yóò wà pẹ̀lú gbogbo wa o. Àkàndọ̀rọ̀ Awikonko ẹ jẹ́ mọ́ lọ. Ẹ like follow page mi lórí Facebook Awikonko TV àti Awikonko Television. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdè TV fún Onídèmọdè game show. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Ó rẹ̀ pé mo ní kọ́ọ̀lù o ẹ jẹ́ ń gbé o. Ní kọ́ọ̀lù kan Mr. Emmanuel ṣe lè pè padà máa pick ẹ̀. Bọ́yẹ̀ dẹ̀ ti Hello. Hello. Yes sir. Ẹ má bínú. Mo rántí nǹkan kan. Okay. Ṣebí nígbà tí wọ́n kó àwọn ọmọdé yìí lọ. Ṣebí nígbà tí wọ́n kó àwọn ọmọdé yìí lọ. Ìgbà tí gómìnà Ọ̀yọ́ state máa sọ̀rọ̀, ó ní òun ò ní agbára láti gbà wọ́n. Ẹ lọ àbí kò sọ bẹ́ẹ̀ ni. Mi ìgbọ́n tèmi. Èmi ò gbọ́n tèmi mi ìgbọ́n. Ó sọ bẹ́ẹ̀ náà. Ó ní òun ò ní agbára pé agbára wá láti ọ̀dọ̀ presidency àtọ̀dọ̀ president. That was exactly what he said. Okay. Àwọn èèyàn wá béèrè lórí platform lórí Facebook and others wípé okay kí ni benefit owó security vote. Yeah, security vote tó ń gbà nǹkan because wọ́n discuss issue yẹn lórí ṣókànwá ní ọ̀dọ̀ Oríyọmí Hamzat. Okay. Pastor Ṣẹ́gun Ògúngbàyí àti àwọn crew wọn lórí ṣókànwá. Okay. Wọ́n discuss ẹ̀ wọ́n wá béèrè pé okay ó ní òun ní agbára pé president ló ní agbára láti gbà wọ́n. Then wọ́n wá béèrè pé okay security vote tó ń gbà nǹkan. Owó kíni. Owó kíni. Mo gbọ́ clip kan tí Babadami sọ wípé wọ́n halẹ̀ mọ́ òun wọ́n ṣe kíní kan pé ìgbà tó ń tẹ̀lé káàkiri láti ṣe gbá láti ṣàwò náà Babadami ti kọ lẹ́tà sí gómìnà Ọ̀yọ́ state wípé òun fẹ́ ṣe nǹkan báyìí òun fẹ́ ṣe nǹkan báyìí. Àlọ́lárí àràbọ̀ àgbọ́ anything nípa ẹ̀. You kept mute, you kept silent. Now ìgbà tí fídíò wá jáde lánàá ẹ tún wá set àwọn kan máa yìnbọn. Ká máa kó nǹkan jáde. What a lawless country.
bọ́ Awíkókó ẹ má bínú mo fẹ́ béèrè àpọ̀dà kan ṣé àwọn gómìnà yìí àwọn tó wà nípò yìí ṣé wọ́n mọ̀ pé kándù làwọn ṣá pé ó máa jó tán. wọn mọ̀ pé ṣápítà làwọn wà pa máa close ẹ̀ tó bá yá. ṣé wọn ò mọ̀ pé kándù ni ìgbà wọn máa jó tán like ṣé wọ́n rí lè ní conscience ṣá. wọn ò ní. tó bá jẹ́ ìkan nínú àwọn ọmọ wọn like ìkan nínú àwọn family wọn okay according to the source kí lẹ́rọ àwọn kankan mi ò gbọ́ yan. mo wà pẹ̀lú yín. ẹ̀rọ kí lẹ́rọ sàn. mo wà pẹ̀lú yín. now tó bá jẹ́ ìkan nínú àwọn ọmọ wọn okay kí lórúkọ dọ́dá ìbejì àti ìyàwó pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì tán gbà tán lọ gbà. àbúrò pẹ̀kẹ̀lẹ̀. àbúrò pẹ̀kẹ̀lẹ̀ àti àwọn ìbejì yẹn ṣebí according to reliable source wọ́n ní tí Ìgbòho náà ṣe gbà wọn pípù yìí. now ẹni wá sọ wípé okay òun ò béèrè owó lọ́wọ́ ẹ federal government ti sign wọ́n ti fún un approval kí state government náà fún un approval ó ṣe wá di tìpẹ̀ dọ́yìn ó ṣe wá jẹ́ pé ìwọ yìí you are just the stumbling block. I don't know because ọ̀pọ̀ béèrè náà ni tawọ́ tasẹ̀ nínú wa tá à ń béèrè tá à rí èèyàn dá wa lóhùn ó jẹ́ kàyéfì. Awíkókó yẹ kó lè dá wọn lóhùn náà. Ó yẹ kó lè dá wọn lóhùn náà because ṣebí àwa la gbàgbára fún wọn. bẹ́ẹ̀ni. agbára tá a dẹ̀ gbé fún wọn ṣebí wọ́n ní primary kíní àwọn gọ́ọ̀mẹ̀ntì ni pé kí wọ́n kàn dáàbò bò wá. bẹ́ẹ̀ni protection of lives and properties. bẹ́ẹ̀ni. so why tó ṣe wá di why tí àkàrà ṣe wá dé akáyín tó wá dé egun. ó ti lé lóṣù kan. bẹ́ẹ̀ni tán ti já ọmọ ọdún méjì wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Awíkókó àbáyéjà bẹ̀rù Ọlọ́run kọjá ká bẹ̀rù Ọlọ́run náà. Ọlọ́run. àwọn ọmọ Awíkókó I'm just upset ẹ kì í fi ilẹ̀ ó dàrọ̀ kó lọ ajíwárí. God bless you baba. ọ̀rẹ́ àpá àwọn kan fẹ́ pè mí. God bless you baba. ó dàrọ̀. yes. èmi gángan ò nílé ìgbà pè mọ́ ilé ni mo ń lọ ilé mi ń pè mí mò ń lọ àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o. our heart are heavy ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì ní ká fọkàn balẹ̀ wọ́n ní mèmí ò ní mè pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ pé lágbára Ọlọ́run ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ mi wá ní aládùúrà tá a fẹ́ wèsì ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé ní kí wọ́n gbé ẹnu ń ro wá a ti gbàdúrà ẹnu ń ro wá Ọlọ́run gan mọ̀ wípé ìgbésẹ̀ la ní ìdí kì í ṣe àdúrà àgbàforísòpó ẹ jẹ́ n pè kọ́ yìí kí n tó máa lọ o. hello. àkàndá ọ̀rọ̀. yes sir. mo wà lórí programu ẹ̀ka tí mo wò lọ́wọ́lọ́wọ́ sí. all right. nọ́mbà US mo fi máa ń pè ọ́ tẹ́lẹ̀ bọ́ tó ti wà Nàìjíríà ní. okay sir. lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé àtàwọn kidnapper yìí kí a fojú kan wò. ǹjẹ́ first of all jẹ́ kí n jẹ́ ọmọ pé èmi ẹ̀ ṣe fáǹsì Ṣèyí Mákindé. ṣùgbọ́n nǹkan kan pè sọ́ọ̀mọ́ bá àwọn obìnrin tí ń pè látọ̀hún yẹn táwọn pípọ̀ yẹn ni wọ́n mọ̀ wí wọ́n ń wí. with God pointed to their head ní àfihàn sọ jẹ́ ń sọ yẹn. bẹ́ẹ̀ni. oṣù orí tẹ́ ń fi gómìnà lọ́wọ́ tí ọba fẹ́ jalè lóko ayé ó lè gidi wà fún wọn láti jà. èsì sọ̀rọ̀ wà ní bílíọ̀nù gan ló sọ̀rọ̀ òjì fún àwọn. Ọlọ́run ṣe torí pé lóòótọ́ ni òun dèbò agbára jọ kan. àmín o. Ọlọ́run torí bó ti ń ṣe yìí Ọlọ́run bá lànà fún ọgbọ́n ní òun dèbò agbára jọ kan. àmín sà. wọn náà sì máa bó jìnnà dẹ. àfi bẹ́ẹ̀ ni ọba fẹ́ jalè àyè olè jíjà ń bẹ́ẹ̀ nílẹ̀ lọ́wọ́ mọ́yé tí gómìnà ń gbà dé security vote. sí the same person tí ó gba adúgbò owó tó gbà fún àwọn ará Bódìjà jọ nìyẹn. bẹ́ẹ̀ni. just 5 billion fún wọn tó sì pocket about 35 billion. Can you just imagine that? kò sì ṣàlàyé bó ṣe náwó ńdò. ẹnìkan kan ò sì béèrè ẹnìkan kan ò sì gbọ́ nǹkan kan ọpẹ́lọpẹ́ Fáyọ̀ṣe. ṣé lẹ́yìn wá lè fọ̀nà ọ̀rọ̀ nífẹ̀ẹ́ di 1 billion n kò sí pé bílíọ̀nù ti ń bẹ lárọ̀ọ́wọ́tó ẹ̀kẹ́ ṣe kékeré. for security reason owó tí gómìnà ò lè jí òsì. kò sí. sórí tóbìnrin yẹn ń sọ ohun tí ẹ ní wí ló wí. táwọn pípọ̀ ń béèrè tí wọ́n ń béèrè rẹ̀. alright sir. náà sọ fún mẹ́ta pọ̀ ní plan tí ẹ ní lọ́wọ́ lè ṣe secretly kan sọ fún wọn ni.
kàkà tí wọ́n ná owó yẹn fún wọn wọ́n náà àti ná owó yẹn fún US military láti wá launch serious attack níbẹ̀. Ó sì àlọ́ kékeré kan nù program tó ṣe yẹn pé possibility kọjá pé àti àwọn èèyàn wa ti bẹ lọ́wọ́ wọn àtàwọn ní ọ̀pá rẹ̀ bọ̀. Bẹ́ẹ̀ àbí kọjá pé fraction àwọn kan ọ̀pá rẹ̀ ti gbé wọn. Torí pé attack yẹn ò ní wá selective máa tẹnu ni ó fẹ́ jẹ́ but kọ́lẹ̀ ò ní tí ẹ tẹ́lẹ̀ nù. What is that? All right, sir. Ntí ọ̀sẹ̀ dẹ̀ ni. All right, sir. Èyí máa kéré pẹ̀lú owó tó ti di ti pọ̀jù kọjá àwọn ọ̀dẹ́yìn sọ. Ọ̀nà wa ń bilẹ̀ ọ̀gẹ́. All right, sir. Sir. God bless you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.